Kilarigbo Live TV. Tó bá wà bí tí inú ẹ̀ dùn sí ara ẹ̀ tí ò ṣe pé wọ́n gbé ẹ débí tí wọ́n lè pọ́ọ̀sì ẹ débí tí wọ́n lò ẹ bá bí ó yá bá àtẹ́wọ́ fún ara ẹ̀. Ẹ ṣe gan-an bí ìmọ̀rísì tó fi tètè pè mí o bí ìmọ̀ tó fi tètè pè mí tó wá bí ó lè dálẹ́ ká tó lọ. Àjọ bẹ̀rẹ̀ ní àjọ máa parí ẹ̀ jọ. Ta ló pàtẹ́wọ́ lórí? Orí yẹn pè ẹ ṣe. Àjọ nìkan máa parí. Mo ní olórí ìrèdà. Ẹ ṣe gan. Thank you. Wọ́n gbé mi lọ́wọ́. Ó ní láti gba àwọn ọmọ níyànjú bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ ọmọ ṣìlèmí náà èmi náà ṣe gbàyànjú ni gbogbo interview tí mo máa ń ṣe wá ní kí ni mo lè sọ fún àwọn upcoming máa lèmi fún ara mi ọ̀pọ̀ èmi náà ṣe ẹ̀bọ̀ ni àmọ́ the only thing tí mo kọ́kọ́ fẹ́ sọ the only thing tí mo kọ́kọ́ fẹ́ tọ́ ohun tí mo fẹ́ kọ́kọ́ sọ ó ní pé gbogbo òbí tó bá wà ń bí tí ọmọ wọn wà lórí ìjókòó yìí ibikíbi tẹ́ ẹ bá wà tí ò bá jẹ́ pé ṣíbí wà lọ́wọ́ yín ẹ kọ́kọ́ dìde dúró tọmọ yín wà lórí ìjókòó yìí tó dẹ̀ jẹ́ òbí ni yín ẹ dìde bí tẹ́ bá wà. Àwọn ará àta ló wà mí kò sọ ẹ lẹ bíbí sọ́wọ́n bí ẹ wo wọn dìde ìyá yín ò dìde dáàdì yín ò dìde sọ́ọ̀tì dìde ọ̀gá wa Actrss Abiodun ọwọ́ ẹ̀ máa bọ̀ ibikíbi tí ẹ bá wà bẹ́ẹ̀ ṣe dúró yẹn ó yẹ nọwọ́ sí bàbá yìí ẹ nà ọ̀kàrin sí bàbá yìí gbogbo tẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yín gbogbo dáadáa tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹ má sọ sí kọ̀rọ̀ o ẹ má sọ sínú ẹ má sọ síta ó yá action ẹ má sọ kí n máa gbọ́ ìbànújẹ́ ò lè dé báyìí ẹ máa ga sókè ni ẹ ti jẹ́ orí ẹ̀ ní wálẹ̀ mọ́ra yìí ẹ̀ ní ṣubú láíláí ilé ìkọ́lẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ freedom fáwọn ọmọ ẹ tí ń ṣe ilé yìí ò ní dàkóbá fún yín àníri yín banújẹ́ àníri yín sọkún ìgbàkigbà tá a bá rí yín láàárín wa inú wa máa dùn sí yín wọn ò ní tọrọ owó fún yín wọn ò ní gbégbá fún yín ẹ máa tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀yin òbí ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Ẹ jẹ́ kí n sọ ọ̀kan méjì fún yín tí mo fi pe ọ̀gá wa jáde. Àkọ́kọ́ kò yí sí láti wà lókè. Ó dára kéèyàn wà nísàlẹ̀ ó yìí máa gbàdúrà o. Àbọ̀tọ́lọ́run bá ti ṣe tó bá ti wà lókè àdúrà máa ṣe kí ni ó máa dọ́kù ni. Nítorí gbogbo tó máa ṣe láti má jẹ́ kó jábọ́ olóma máa wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè wọn kì í sùn mọ́jú. Wọ́n máa ronú lójoojúmọ́ ni. Kí ló wà níta táwọn èèyàn ṣe tèmi náà fẹ́ ṣe bí o máa gbọ́dọ̀ wà lẹ́yìn ìyẹn ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní kẹ́ kọ́kọ́ bá mi gbàdúrà fún wọn nítorí láti kó ọmọ ìjọba yìí kí àwọn èèyàn wá dá máa celebrate pẹ̀lú ọmọ yìí ara àdúrà tó ń gbà ní ẹ̀yin tẹ̀ ń pèpè àgbègbè ní lọ́jọ́ yìí ẹ̀yin tẹ̀ ń pèpè àgbègbè ní lọ́jọ́ yìí ọlọ́mọdé àríbi tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ léde ó máa fẹ́ tà Actrss ọwọ́ wọ́n yìí máa sọ ni pé wọ́n ní Actrss ọwọ́ fẹ́ ṣe graduation fáwọn ọmọ wọn ò ní tó fẹ́ ṣe graduation wọn ò ní yẹmi fẹ́ ṣe graduation Actrss ọwọ́ fẹ́ ṣe graduation fún àwọn ọmọ ọ̀kan bá ìṣẹ̀lẹ̀ ìyẹn ni àkọ́kọ́. Ìkejì ó ní àwọn ọ̀gá láti fi táìmù sílẹ̀ láti kó àwọn ọmọ yìí kó tó di ọjọ́ ìní bàbá ńlá àṣẹ ni abirọ́ ni ta ló ti ṣe Actrss ọwọ́ rí tó dẹ̀ dárí yìí lọ́wọ́ sókè kí má ti ju mo ti ṣe pọ́psí rí ó dẹ̀ dárí yìí mi
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Understand? Ẹ̀yin òbí, wọ́n ti ṣe ọ̀gá tó yẹ kán lé wọn padà sílé. Àmọ́ ó tún dáríjì wọn náà. Òun náà kiri á máa bá yín lọ. Ìbùkún á máa bá yín lọ. Ọ̀gá yín yẹn, èrò pọ̀ lọ́rùn ẹ̀. Àwọn ọmọ mi mọ̀, àwọn ọmọ mi ń bọ̀ kọ́ fẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ wọ dọ́gbù rè. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìwà tó ti wù sílẹ̀, òun ló máa jẹ́ kí ọ̀gá ẹ̀ padà pè é o. Wọ́n bá ń ṣiṣẹ́, òun ló máa ní ẹni bá mi pẹ́ yín báyìí wá ìwà tó ti wù ní àbẹ́ẹ̀kọ́. Tí wọn náà bá mọ̀ pé wà tó wò fi bẹ́ẹ̀ wà ókè tó, máa ń jẹ́ kó o tó kúrò bí ló dùn mí sẹ̀nsẹ̀ bí mo ṣe gbà. Olúwa alájọ lọ́sùn ìdájọ́ mo fẹ́ tó kiri. Thank you. Mo ti hẹ́ẹ̀dì ọ̀rọ̀ mi. Àmọ́ torí ìyá mi tó wọlé, ọ̀rẹ́ mi tó wọlé, èèyàn mi tó wọlé, màá fẹ́ kí wọn specially. Bí ìgbọ́dọ̀ kan yín jẹ, àwọn tí wọ́n dúró yìí, ẹni tó jẹ́ kán láǹfààní àti ṣe freedom gangan léèní yàtọ̀ sí Ọlọ́run àti ọ̀gá wa olódúró yìí. Tó o bá abiyamọ tó bá wà bí tó bá ti bímọ àti tó ń retí àti bímọ àtọmọdé tó wà bí tó kókó lọ máa bímọ lọ́la, ẹ bá mi pàtẹ́wọ́ fún màmá wa. Mide àti God will continue to bless you. We really appreciate you. Thank you for today. God will continue to be with you. Thank you so much for the love. Thank you so much for the support for our graduates. God will bless you. Ẹ ṣé gan o. Ire o. Ẹ má ti lọ. Ẹ má ti lọ. Ẹ ṣé. Ire. Ẹni sùúrù o. Ẹni sùúrù bàbá rẹ. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ jókòó ẹ̀yin lọ. Ẹ̀yin lọ jókòó. Ẹ̀yin lọ jókòó báyìí. Ẹ lọ jókòó. Ayé wa nìyẹn. Ayé wa nìyẹn. Ní báyìí, ẹ jọ kámẹ́rà please move back. Wọ́n ti pọ̀ jù. Lẹ́ẹ̀ni ó ṣe zoom.
Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ̀ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.